Mo ṣe ẹ̀làbọ́rú, mo ṣẹ̀làbọ́yè, mo ṣẹ̀làbọ́ ṣíṣe. Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire jákèjádò gbogbo àgbáńlá ayé. Mojúbà kọ́dà, mojúbà ṣẹ̀dá, mojúbà bàbá, mojúbà yèyé, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà, mojúbà gbogbo àwọn ọmọlẹ̀ wa tó ní ọ̀sẹ̀ léèní. Mojúbà kọ́lọ́sẹ̀ kó gbà, mojúbà ìyá nífà babaláwo, ìyá lórìṣà, bàbá lórìṣà, kí bàmí kó ṣẹ lónìí. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà oyún inú, mojúbà ṣẹ́ẹ̀dí, mojúbà àwọ̀ akọni nífà pátápátá, kí bàbá kó ṣe ọ̀ ká má tẹnu gbó bí ọwọ́ ká má mọ́ sọ ni. A kú ọ̀sẹ̀ ajé léni, ẹ kú ọ̀sẹ̀ àwọn ọ̀rúnmọlẹ̀, ọ̀sẹ̀ Ọbàtálá, ọ̀sẹ̀ Ọ̀rúnmìlà, kọ́lọ́sẹ̀ kó gbà. A kí gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ wa náà, àjúbà wọn kí bàbá kó ṣẹ. Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Kí ni mo mú wá fún wa lónìí? Àǹfààní tó wà nínú kí ẹ̀yà wa dá dúró. Àǹfààní tó wà nínú kí ẹ̀yà wa dá dúró. Àǹfààní wo ló wà nínú ẹ̀? Ṣé mo ká sọ pé ẹ̀yà wa lórílẹ̀‐èdè wa kó dá dúró? Tí àwọn àǹfààní tó wà nínú kí ẹ̀yà wa dá dúró òun ni wípé a máa lè focus lórí gbogbo àwọn nǹkan tó jẹ́ benefit ilẹ̀ káàárọ̀ oòjíire. A máa lè mójútó gbogbo àwọn nǹkan tó ń jẹ́ ètò ààbò ní ilẹ̀ káàárọ̀ oòjíire. A máa lè mójútó gbogbo nǹkan tó ń jẹ́ development, ìdàgbàsókè ilẹ̀ káàárọ̀ oòjíire. A máa lè mójútó gbogbo àwọn artisan, àwọn wo là ń pè ní artisan, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn oníṣòwò kéékèèké, wọ́n á lè ní ìdàgbàsókè. Then ìyàtọ̀ máa wà láàárín indigenous people àti àwọn àjòjì. Ìyàtọ̀ wo ló fẹ́ wà láàárín wọn? Òun ni wípé ṣé mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀ àtẹ̀ jẹ́jẹ́, a máa mọ ìyàtọ̀. Kò ṣe pé kò sí ìyàtọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àmọ́ ipa tí wọ́n máa kó, tí kálukú máa kó máa yàtọ̀. Ẹlẹ́ẹ̀kejì, a máa ronú gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire lálákọ̀ọ́kọ́. Then gbogbo iṣẹ́ wọn ní oúnjẹ tó tọ́ sí wa kán má máa gbé fájá, tó tọ́ sí àwọn ọmọ káàárọ̀ oòjíire, wọ́n á rí iṣẹ́ ṣe. For example, a máa ní security titi wa, a máa ní àwọn sójà titi wa, a máa ní àwọn air force titi wa, a máa ní produce a lot of job opportunity fún àwọn ọmọ káàárọ̀ oòjíire, a reduce the poverty ní ilẹ̀ wa. Then a máa ní strong economical representation àti political representation. Lọ́nà wo ni? Ṣé mo pé mo sọ lánàá, gbogbo ẹni tó jẹ́ ó fẹ́ ṣe òṣèlú ní ilẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n á jẹ́ wípé àwọn nǹkan wa òun náà máa lò láti fi ṣe ìbúra. Kò ní sí pé àwọn gbéwèé kan dání, storybook kan, àwọn storybook oríṣiríṣi náà máa fi búra fún wa. At the end of the day, wọ́n á lọ ọdún mẹ́rin, lẹ́yìn ọdún mẹ́rin náà máa padà wá sí àdúgbò láti wá tún wá bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ fọkàn balẹ̀, àsìkò ní ọdún mẹ́rin ò tó wá ṣe nǹkan kan ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé a lè máa polongo àwọn nǹkan tó jẹ́ titi wa. A lè ní àwọn nǹkan titi wa made in ilẹ̀ káàárọ̀ oòjíire, made in ilẹ̀ káàárọ̀ oòjíire. Àìmọye nǹkan tó yẹ pé ògo wa a lè máa búyọ hàn fáráyé rí, nítorí pé ògo wa òun náà ń gbé fún orílẹ̀-èdè Nàìjíríà. Then gbogbo àwọn resources wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire a lè máa control ẹ̀. Ṣé mọ̀ pé nísìn àwọn àjòjì ni wọ́n wá wa kùsà náà oríṣiríṣi lórí àwọn resources wa. Àwọn ọmọ wa kì í ṣe pé wọn ò ní ìmọ̀, wọn ò ná gbọ́n. Ohun tí wọ́n sọ wọ́n dà, ṣé mọ̀ pé programmation ni, wọ́n ti program ọpọlọ wọn, a máa wá deprogram wọn. So wọ́n á lè máa ṣe kí ni, àwọn ọmọ wa náà máa wà ní ìcharge. Kò ṣe pé àwọn àjòjì ò ní wá láti ta o. Ẹ wo olúta wà yín sìn, ṣe báwọn náà ń ṣe gbogbo nǹkan títí wọn. Ó pe àwọn àjòjì wá ní the same thing. Àwọn àjòjì tó wà nílẹ̀ káàárọ̀ oòjíire kò ṣe pé a máa lé wọn jáde, wọ́n máa mú ààyè wọn ni. Àwọn tó dẹ̀ ń ṣe wọ́n á máa ṣe ni. Kò ní sí pé gbọ́n mi sí omi ò tó, kò ní sí pé èèyàn kan wá pa èèyàn lórí oko, àbí èèyàn kan wá sọ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ ní orí ilẹ̀ baba ńlá wa. Ẹlẹ́ẹ̀kejì tó tún fẹ́ jọ bẹ́ẹ̀ òun ni wípé gbogbo àwọn regions province la máa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. A lè mójútó fúnra wa, a lè máa gbé àwọn ìgbésẹ̀ tó nípọn lórí ẹ̀ fúnra wa. Gbogbo àwọn villages wa, ṣé mo pé mo máa ń sọ, àwọn villages wa tí gbogbo wa sá kúrò yẹn, a lè padà síbẹ̀. A sọ ibẹ̀ di industrial zone.
wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ iléeṣẹ́ ńláńlá síbẹ̀, gbogbo àwọn ọmọ ìlú á máa padà sínú ìlú wọn, gbogbo àwọn àjòjì tán bá wá náà wọ́n á ríṣẹ́ ṣe ní village. Tó bá yá ṣe mọ̀ pé ìgbẹ́ ló máa ń dìgboro bó ṣe ń sọ ní ilẹ̀ káàárọ̀ òjìrè, gbogbo àwọn ìgbẹ́ yẹn wá di ìgboro. But tó bá yẹ pé bá ṣe ń ṣe ìlà ṣe ń ṣe kò sẹ́ni tó máa mójútó. Èyí tó kù ni pé a máa lè ṣe kí ni gbogbo àwọn natural resources wa a lè máa ṣe kí ni a lè máa mójútó fúnra wa, a lè máa ṣe rí research center ó dáa láti rí oríṣiríṣi nǹkan, láti ṣe ìwádìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹlẹ́ẹ̀kejì, lóòótọ́ àwọn ọmọ káàárọ̀ àjíire báyìí pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀, but tó bá ti di láàrin ara wa, transparency and accountability a lè tutọ́ síra wa lójú. Àmọ́ ìgbà tó ti di wípé nǹkan báyìí ló ń ṣe látọ̀hún, nǹkan báyìí ló ń ṣe látọ̀hún, ó ní bó ṣe jẹ́. Àwọn àǹfààní tó tún wà òun ni economy diversification. Lọ́nà wo ni economy diversification ló tún fi máa help wa? One, a máa jẹ́ independent nation tàbí republic or whatever tó bá sọ. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwa la máa ṣe ètò ìjọba láàrin ara wa. Mo sọ̀rọ̀ kan lánàá, mo ní àfẹ́ tá bá ní 20% investors from outside, external investors, ta ní 80% internal investors, orílẹ̀-èdè yẹn máa mókè. Àwọn nǹkan tó yẹ ká encourage ni internal investors, àwọn tó máa wá tó máa invest, wọ́n á invest lórí technology nínú ilé ni o, wọ́n á invest lórí tourism nínú ilé ni o, àìmọye Olúmọ rock ni àṣejìrẹ́, gbogbo àwọn nǹkan yẹn wọ́n á invest nínú ẹ̀. Ẹ wo carnival àwọn Brazil lọ́dọọdún, àwọn ọ̀rúnmọlẹ̀ wa náà ń lò, àwa náà á lè gbé lárugẹ, á sọ di nǹkan ní ńlá fúnra wa. Mo sọ fún wa, mo ní owó tí ìṣẹ̀ṣe máa pa fún wa lọ́dọọdún, mo ní in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàárọ̀ àjíire gan wọn ò nídìí láti struggle lọ títí kan tó rí ọwọ́ fi sẹ́nu, torí ó máa provide iṣẹ́. Because every year no máa create space, irú stadium yẹn wọ́n kó gbogbo àwọn egúngún yẹn, wọ́n á ra aṣọ gidi fún wọn, wọ́n á jó, wọ́n á ṣe oríṣiríṣi nǹkan. Ayé ètùtù àti ẹbọ ọ̀tọ̀, ayé àríyá wọn ọ̀tọ̀, ayé tó yẹ pé gbogbo all over the world náà máa wò wọ́n. Àìmọye nǹkan bẹ́yẹn ó máa provide iṣẹ́, job opportunity, àìmọye hotels. Àwọn èèyàn tó bá ń wá bójú oṣù kan náà fẹ́ fi ṣe ni, bójú ọ̀sẹ̀ méjì ni, ẹ ti rí wípé yes ó máa pèrò wá. Another thing ni pé ó máa allow community participation. Àwọn aráàlú wọ́n lè participate, àwọn náà wọ́n lè ní àbáṣepọ̀ nínú ìrìn àjò yìí, nítorí wípé kí ni a máa wà involve nǹkan tiwa lélẹ̀ tiwantiwa ni. Ó dàbí orin rédíò Lagos tiwantiwa mi títì, ilẹ̀ káàárọ̀ òjìrè tiwantiwa ni. A lè ṣe kí ni gbogbo wa à ń involve nínú ẹ̀. Kò ní sí pé jápajápa, ẹ wo àwọn ìlú tá ń jápa sí, wọ́n fẹ́ máa dáwọn èèyàn padà lóríṣiríṣi. Àwọn èèyàn tó ń dá padà gan wọ́n á ní ìfọ̀kànbalẹ̀ pé tí n bá lọlé màá rí nǹkan dé bá, màá rí nǹkan ṣe ń lé, àwa náà ti ń wà òkè, àwa náà ìfọ̀kànbalẹ̀ ti ń wà pẹ̀lú wa. Àìmọye responsibility wa àárín ara wa ó máa ṣe kókó, a máa mobilize ara wa láàrin ara wa, then a máa ní a sustainable development. Lákòótán ọ̀rọ̀ ni ó ṣe pàtàkì fún wa kí a ṣe kí ni o, ká preserve nǹkan tó ń jẹ́ cultural heritage wa, because oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní ìsìn. Mo wá fẹ́ fi eléyìí, mo wá fẹ́ fi ṣe àṣekágbẹ̀. Ẹnìkan tó ní kán lọ arrest ẹnìkan, tán lọ arrest ẹnìkan, which is Sultan of Sokoto tó ní kán lọ arrest Aláàfin of Ọ̀yọ́. Ṣé mọ̀ pé àwọn èèyàn kan wà láyé, wọ́n believe pé àwọn relevant tẹ́lẹ̀, wọ́n ti rí pé àwọn ò relevant mọ́, wọ́n fẹ́ relevant tipátipá ni. Àwọn ọmọ káàárọ̀ ìjíire, we need to start working, not to give them publicity, not to make them relevant. Tí gbogbo wa bá ń pariwo, ó sọ pé kó lọ ṣe gbá, ó sọ pé kó lọ ṣàwò, kó wá fúnra rẹ̀, kó wá arrest ẹ̀. Ohun tó ń ṣe ní ilẹ̀ káàárọ̀ ìjíire ó ṣe kàn. Ó ní kán ti school lọ́dọ̀ wọn lọ́hùn, wọ́n ti school, kò sẹ́nì kankan tó sọ̀rọ̀. Ó wá ní pé wọn ò gbúdọ̀ ṣe curfew láti ṣe orò.
kò sí ìtò kan níbẹ̀ but ẹ má fún ní cheap publicity.